àwa òṣèré tó lé ní 100 la polongo ìbò fún Tinubu o ìyẹn fún oṣù méjì àmọ́ kò mọ̀ fún wa ní nǹkan kan mo mọ̀ kábàámọ̀ pé mo polongo ìbò fún o ta lẹni tó sọ bẹ́ẹ̀ àgbà ọ̀jẹ̀ òṣèré orí ìtàgé Yorùbá Ganiu Nafiu tí ọ̀pọ̀ mọ̀ sí Alápinni Òòṣà ó mà ti sọ wípé òun mọ̀ kábàámọ̀ pé òun mọ̀ polongo ìbò fún ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2023 Alápinni mà sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó mà ṣe lórí tẹlifíṣàn African A-List TV níbi tó ti sọ nípa bó ti ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé àti àwọn ìpèníjà ìlera tó mà ti kojú nídìí iṣẹ́ náà ọ̀gbẹ́ni Nafiu ó mà sọ wípé nǹkan tó burú jáì ó ní bí Tinubu àti ọmọkùnrin rẹ̀ ìyẹn Ṣèyí Tinubu o kò ṣe rántí àwọn òṣèré tó mà lé ní 100 mọ́ o láti ṣe nǹkan fún wọn torí àtìlẹ́yìn tí wọ́n mà ṣe fún wọn gbajúgbajà òṣèré náà ó wá sọ wípé àwọn rí Tinubu gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe dáadáa fún aráàlú ó mà ló mà jẹ́ káwọn ṣe ìpolongo fún un torí ó ti máa ń ṣe dáadáa sáwọn eléré orí ìtàgé tẹ́lẹ̀ àmọ́ ó ló wá ṣe ní láàánú wípé ìrètí táwọn mọ̀ ní nínú Tinubu mà ti di ìjákulẹ̀ báyìí Alápinni mà sọ wípé òun àtàwọn akẹgbẹ́ òun táwọn lé ní 100 níye àwọn máa fi oṣù méjì àwọn fi polongo ìbò fún Tinubu ní ìrètí wípé yóò máa rántí àwọn tó bá wọlé ìbò náà tán gbajúgbajà òṣèré náà ó wá sọ wípé ìyàlẹ́nu mà ló jẹ́ fóun pé Tinubu àti ọmọkùnrin rẹ̀ Ṣèyí kò tí ì ṣe nǹkan kan fáwọn láti mọ rírì ohun táwọn ṣe fún ààrẹ lásìkò ìpolongo ìbò ọdún 2023 Ṣèyí sọ máa sọ wípé òun kò rí àwọn àgbà òṣèré tó mà jáde síta láti ṣe ìpolongo ìbò fún bàbá rẹ̀ ní àmì ìbéèrè ló gbé pọ̀ sẹ́yìn níṣe ni gbogbo wa ńlá máa rìn káàkiri láàrin ọjà láì ṣe wèrè láti polongo ìbò fún Tinubu àti àgbà àti ọmọ kékeré nínú wa o kódà a tún lọ ṣe ìpolongo ìbò láwọn ibì kan táwọn míì kò lè wọ̀ ṣùgbọ́n wọn ò ṣe nǹkan kan fún wa Alápinni ló sọ bẹ́ẹ̀ Alápinni wá tẹ̀síwájú pé èpè ràbàǹdẹ̀ làwọn èèyàn máa ń ṣẹlẹ̀ wá lórí lásìkò tí à ń ṣe ìpolongo ìbò náà pàápàá jùlọ lórí ayélujára èpè tí wọ́n ṣẹ́ fún ọ̀rẹ́ mi Ọláìyá Igwe tó mọ̀ bọ́ ara rẹ̀ sílẹ̀ ní ọmọlúàbí létí òkun láti polongo ìbò fún Tinubu tiẹ̀ ó mọ̀ ló mọ̀ pọ̀ jù Ọláìyá kò tí ì bọ́ lọ́wọ́ gbígba ìpè títí di òní wọ́n sì tún ṣẹ́ ìpè wọ́n fi ránṣẹ́ sí Alápinni ló ṣàlàyé bẹ́ẹ̀ Alápinni mà tún sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà pé kò sẹ́ni tó fún Ọláìyá ní ọkọ̀ gẹ́gẹ́ bí àwọn èèyàn kan bí wọ́n ṣe ń sọ lórí ìtàkùn ayélujára o nígbà tí wọ́n béèrè lọ́wọ́ àgbà ọ̀jẹ̀ òṣèré náà bóyá yóò tún ṣe ìpolongo ìbò fún Tinubu fún sáà kejì ṣáájú ìbò ààrẹ ọdún 2027 Alápinni ni òun kò tí ì ronú nípa rẹ̀ àgbà ọ̀jẹ̀ òṣèré náà ó mà tún bẹnu àtẹ́lu àwọn ètò tí Ṣèyí Tinubu máa ń ṣe lápá àríwá Nàìjíríà láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí kò rọ́wọ́ rí láwùjọ o ó ní kò mà dára o bí Ṣèyí Tinubu bó ṣe pa àwùjọ Yorùbá tì pẹ̀lú ètò tó máa ń ṣe yìí Ṣèyí Tinubu ó wá ń káàkiri apá àríwá ó ń sanwó ìtọ́jú àwọn aláìsàn ní ilé ìwòsàn mélòó nílẹ̀ Yorùbá ó ní Ṣèyí ti ṣe àbẹ̀wò sí láti sanwó ìtọ́jú àwọn aláìsàn Alápinni òun ló béèrè bẹ́ẹ̀ kọ́lọ́ ọba Elédùmarè kó ṣàánú àdúrà gbọ́ Olúwatóyìn ló kàrò ìsìn létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá ṣe notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí a kú iṣẹ́ àná a kú múra ṣe tù ní àánú Ọlọ́run bá rèé yóò wẹ̀mí àti yín rí o.